Ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń múròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Mo lójú tẹ fún òwà ojú náà ní fọ́ etí tẹ fi gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn tàsìkò yìí la mú wá mímọ̀ ṣe tàwa náà kọ́ òwe Elédùmarè òun ló ṣe bẹ́ẹ̀ tó dirí ẹwà fún àkùkọ wa lórí ìkànnì yìí. Orúkọ oníròyìn yín kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Ẹ jẹ́ ká gba ètò ìdìbò àlàáfíà láàyè lásìkò tètò ìdìbò bá ń wáyé. Ọ̀gá àgbà àjọ INEC ló pe gbogbo àwọn olùdìbò ìpínlẹ̀ Ondo. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìròyìn kan gbé jáde pé awakọ̀ pọ́ọ̀tì kan èyí tí aṣòfin kan ní ìlú Àbújá tó ṣe bẹ́ẹ̀ tó fìyà jẹ lásìkò tó lọ gbé ọjà rẹ̀ fún un. Ó ti ṣe bẹ́ẹ̀ bọ́ síta báyìí tó sì rawọ́ ẹ̀bẹ̀ wípé kí aṣòfin náà kó foríjì òun. DPO ọlọ́pàá ní Àbújá ló ṣe bẹ́ẹ̀ tí ọmọ ọdún 14 mọ́ àtìmọ́lé pẹ̀lú àwọn ògbóǹtarìgì ọ̀daràn láì fún lóúnjẹ fọ́jọ́ 2 gbáko. Kí ni tọ́mọ náà ṣe? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọmọ ẹgbẹ́ àwọn agbébọn tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa fìjìláńtẹ́ kan ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn ti Yorùbá Nation ní í ṣe ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ta Yorùbá sóko ẹrú aláàdọ́ta ọdún mìíràn báyìí o. Ẹ gbọ́ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú Ọláyọmí Kọ́ìkì. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá. Ẹ jẹ́ ká gba ètò ìdìbò àlàáfíà láàyè lásìkò ètò ìdìbò tó bá ń lọ ní ìpínlẹ̀ Ondo. Ọ̀gá àgbà àjọ INEC òun ló pe gbogbo àwọn olùdìbò ìpínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ alága àjọ elétò ìdìbò ní ilẹ̀ yìí èyún ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ó ní ó ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn olùdìbò àti àwọn olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n gba àlàáfíà láàyè lásìkò tí ètò ìdìbò èyí tí yóò wáyé ní ọjọ́ 16 inú oṣù kọkànlá ọdún tá a wà yìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Ondo. Alága àjọ elétò ìdìbò náà ló sọ èyí di mímọ̀ lólùlù ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ níbi ìpàdé èyí tí ó ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní agbọnmi ètò ìdìbò ní ìlú Àkúrẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, ó sọ dímọ̀ wípé gbogbo ètò ló ti tò báyìí pẹ̀lú bí àwọn ṣe ṣe àwọn ètò ìdìbò náà bí ó ṣe lọ ní ìrọ̀wọ́ àti ìrọsẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ èyí tó ṣe wípé ní tí àwọn olùdìbò tí wọ́n fi orúkọ sílẹ̀ nínú ètí òǹkà wọn ti jẹ́ 2,053,061. Ó sì sọ di mímọ̀ wípé àwọn tó já sí wípé gbogbo ààyè tí wọn yóò ti dìbò ó pe òǹkà rẹ̀ ní 3,933 káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo náà. Ó ní gbogbo ètò ló ti tò báyìí lè tó fi ọkàn wọn balẹ̀ pé ètò ìdìbò náà yóò lọ ní ìrọ̀wọ́ àti ìrọsẹ̀ tí kò sì ní sí màgòmágò kankan nínú ètò ìdìbò náà. Nígbà tí ẹni tó jẹ́ aṣojú ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí ìyún AIG Abíọ́dún Ọládìméjì Àṣàbí tó ṣojú fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí IGP Ẹgbẹ́tòkun Káyọ̀dé ó sọ di mímọ̀ wípé pẹ̀lú kí ètò ààbò tó gbópọn àti ètò ìdìbò tí ó ṣe fọwọ́ tẹ̀ èyí tí yóò fi wáyé ní ìpínlẹ̀ Ondo, àwọn ti ṣe bẹ́ẹ̀ pèsè àwọn agbófinró èyí tí òǹkà wọn jẹ́ 22,239 káàkiri kọ̀rọ̀kọ́ndù gbogbo ìpínlẹ̀ Ondo náà. Ó ní àwọn ń ṣe eléyìí láti jẹ́ kí àlàáfíà tó péye kó jọba láàrin àwọn olùdìbò àti àwọn tí wọ́n jẹ́ olùdíje sí ipò gómìnà. Bákan náà ló rọ gbogbo àwọn tán jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ kọ̀ọ̀kan wípé ẹ jẹ́ ká fi tọmọlúwàbí ṣe ẹ sì má jẹ́ ká fa wàhálà débi tí ìdàrúdàpọ̀ yóò wáyé ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún lásìkò tètò ìdìbò náà tó bá ń lọ. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìròyìn gbé jáde pé awakọ̀ bóòtù kan ìyún tí aṣòfin
èyí tí aṣòfin kan tó fìyà jẹ l'Àbújá tó ti ń ṣe bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ fún àforíjìn lọ́wọ́ aṣòfin ọ̀hún. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bá ìjákulẹ̀ àti omi tútù tó ti bù sí ọkàn wọn báyìí nígbà tó tẹni tó jẹ́ awakọ̀ Bolt ìyún tó porúkọ rẹ̀ ní Abuwasiya Stephen tó ti ń ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sẹ́ni tó jẹ́ aṣojúṣòfin èyí tó ń ṣojú ẹkùn àríwá àti ìlà oòrùn Aba ìyún Alex Ikeweche gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde níbi oṣù tá a lò sẹ́yìn nínú èyí tí ẹni tó jẹ́ aṣojúṣòfin ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ ń dúnkokò mọ́ awakọ̀ náà ìyún Stephen lásìkò tó fẹ́ lọ gbé ọjà rẹ̀ fún nínú ètò tí ń gbà ní ojú tó sì ti ń sọ àwọn ọ̀rọ̀ líle nínú ètò tí ń dúnkokò mọ́ wípé òun lè lé kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà òun lè ṣekú pa kó tó wá di wípé àwọn ajàfẹ́tọ̀ọ́ ènìyàn wọ́n tẹ ẹsẹ̀ òfin bọ ọ̀rọ̀ náà tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ aṣojúṣòfin ọ̀hún nínú èyí tí ilé ẹjọ́ tí wọ́n gbé lọ ní Kùjé tí ń ṣe Àbújá tó ti sọ wípé òun fi àyè bẹ́ẹ̀lì rẹ̀ lẹ̀ fún ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyún 500,000 naira. Ìyàlẹ́nu wa ló jẹ́ pẹ̀lú bí ẹni tó jẹ́ awakọ̀ ọ̀hún tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì ti torí rẹ̀ jà ṣùgbọ́n tó sọ wípé ta ní jà lẹ́yìn ìkùlé òun èyún Stephen nínú fídíò kan tó fi léde tó ti sọ di mímọ̀ wípé òun kí gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àwọn mọ̀lẹ́bí òun àti àwọn ènìyàn tí wọ́n dìde sí òun lásìkò tí òun ní ìpèníjà pẹ̀lú aṣojúṣòfin náà ó ní ṣùgbọ́n òun ti tún èrò òun pa níṣẹ́ ló yẹ ká fi ààyè gba ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà ká sì gba àlàáfíà láàyè ká má wo ti ẹ̀yà ẹ̀sìn àbí ibi yòówù kí oníkúlùkù ti wá ó ní òun túbá bẹ́ẹ̀ ni òun rawọ́ ẹ̀bẹ̀ àti àforíjìn sí ẹni tó jẹ́ Alex Ikeweche yìí wípé òun dà á láàmú lásìkò tí ó fi ẹ̀sùn kàn òun wípé ó gbọ́n lójú ó sì sọ̀rọ̀ ìdúnkokò mọ́ òun ó ní òun ti tún èrò náà pa báyìí o ní í ṣe ni òun wá àforíjìn látọ̀dọ̀ ẹni tó jẹ́ aṣojúṣòfin ọ̀hún kí ó ṣe àforíjìn fún òun èyí ló sì wá fà á tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi wá korojú wípé ọ̀rọ̀ yìí ò ṣojú lásán o bóun ló ti lè jẹ́ níṣe ni ó ní láti já sí wípé wọ́n ń dún kòkò mọ́ lábẹ́nú tàbí kó gan ti gbowó kó ti wò wípé kò sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́ òun ti tẹ̀síwájú nínú ayé nìyẹn. Báyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì wá ń sọ ẹ̀dùn ọkàn wọn wípé ẹ máa wo ohun tí ìyà fi ń jẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà tá a sì ti fi rí ọ̀nà àbáyọ rẹ̀ títí di èní ẹlẹ́nìí nígbà tí wọ́n sì tán fi ọwọ́ ọlá tán fi gbá ọ lójú tó sì ráwọn ènìyàn tí wọ́n dìde ṣùgbọ́n rẹ̀ níṣe ló tún wá padà wá lẹ́yìn ọ̀rẹ́ yìí wípé ọ̀rọ̀ kò tún rí bẹ́ẹ̀ mọ́ dájúdájú bí kò bá já sí wípé wọ́n ń dúnkokò mọ́ ọ ajá sí wípé ó ti gbowó ni. ọ̀rọ̀ pọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ sórí ayélujára lórí ọ̀rọ̀ ọ̀hún. ẹni tó jẹ́ DPO ọlọ́pàá ní Àbújá ti ọmọ ọdún 14 mọ́ àtìmọ́lé pẹ̀lú àwọn ògbóǹtarìgì ọ̀daràn láìfún lóúnjẹ fọ́jọ́ méjì èmi ló fa awuyewuye àti ọ̀rọ̀ yìí ní í ṣe ni ìròyìn náà tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ ọmọ ọdún 14 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Thank God ní iléèwé girama kan tó wà ní Àbújá bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ọmọ ọdún 14 yìí Thank God olóní èdè àìyedè pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú yàrá ìkàwé lásìkò tí wọ́n jọ ń ta àkùrọ̀sọ yìí ní sẹ́nà sọ di mímọ̀ wípé Thank God ó ní wọ́n ní ó sọ ọ̀rọ̀ nígbàtí arábìnrin náà tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ tó náà sì fún ní èsìn táwọn méjì fi jọ ní ìtàkùrọ̀sọ ibi tí ọ̀rọ̀ náà yóò parí sí òní wọ́n sọ di mímọ̀ wípé akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún òun ló dùn kòkò mọ́ Thank God wípé ìwọ ń bú mi yìí sì fojú rẹ̀ rí pọ̀npọ̀n náà yan níṣe ni àwọn agbófinró ni wọ́n yóò wá fi páńpẹ́ òfin mọ́ ọ níṣe làwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ sọ wípé eré ni àwàdà ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu ní ọjọ́ 4 nínú oṣù táwa yìí ti ṣe ọjọ́ ajé Monday ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ilé ìwé wọn ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 5 tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun níṣẹ́ ni wọ́n á fi páńpẹ́ òfin mú Thank God tí wọ́n sì dì í mú ní ṣòkòtò ìgbà tí wọ́n bi arákùnrin tí kò wọṣọ àwọn agbófinró yìí léèrè wípé bóò ni ti ń ṣe jẹ́ ibolẹ̀ tí wàá tẹ wá fi páńpẹ́ òfin mú ọmọ ọdún 14 ó sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ DPO ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá Nnamdi Azikiwe International Airport tó wà ní Àbújá èyí tó pe orúkọ rẹ̀ ní Bayero Umaru
Umaru Sani ó ní ó pa láṣẹ fún òun pé kí òun wá fi páńpẹ́ òfin mọ́ ọmọ yìí nítorí wípé wọ́n gba ìpè gbójúkòkò mákẹ́kọ̀ọ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ìgbà tí wọ́n sì mú Tángọ̀dù dé ọgbà ẹ̀wọ̀n níṣẹ́ náà sọdún mọ́ pé wọ́n ti mọ́lé pẹ̀lú àwọn ògbóǹtarìgì tán jẹ́ adigunjalè àti ìwà ọ̀ràn míì nínú tí wọ́n ti lù ní ìlùkulù tí wọn kò sì tún fi àyè sílẹ̀ láti jẹ́ kí ó jẹun ẹni tó jẹ́ ẹgbẹ́ ọmọdékùnrin ọ̀hún lóbìnrin olóńgbé oúnjẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó wà nínú àsìkò tọmọ náà wà ní àtìmọ́lé nínú ètò ti sọ di mímọ̀ wípé wọn kò fún un ní àyè kí ọmọ náà jẹun tọmọ sì ṣe ní àlàyé pọ̀ ọjọ́ méjì tó ń lò lọ́dọ̀ wọn fún un ní àyè wọ́n sì lù ú ní ìlùkulù wàyí o gbogbo akitiyan wọn láti tètè jẹ́ kí ọmọ náà kò ní àtìmọ́lé ọ̀hún ló já sí pàbó nínú ìtàn sì ti tọ ọmọbìnrin tí wọ́n jọ ní ìtàkùrọ̀sọ náà tí wọ́n tọ̀ ọ́ lọ níbi tó ti sọ di mímọ̀ wípé òun ló ń ṣe bẹ́ẹ̀ tó sì tún ti pe ẹni tó jẹ́ ọ̀gá àgbà yíyún DPO ọ̀hún tó wá bá wọn ní ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí DPO sì fa kíkọ́rí wípé àwọn kò ní fi àyè sílẹ̀ àfi ìgbà tí wọ́n tó fi ọ̀rọ̀ náà tó ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní Àbújá Ọlátúnjí Dìísù létí oníwọ́n tó yọ̀ǹda ọmọ ọdún 14 ọ̀hún níṣẹ́ ni wọ́n ń béèrè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà pẹ̀lú bó ṣe sọ di mọ̀ pé ọmọlé ìwé méjì já DPO ó lọ tì mọ́lé láì já sí wípé àwọn aláṣẹ iléèwé náà wọ́n mọ̀ sí i. àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn agbébọn tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa fìjìláńtẹ́ kan ní ìpínlẹ̀ Rivers báyìí ní agbègbè Òbèlè ìjọba ìbílẹ̀ Emohua tí ń ṣe ìpínlẹ̀ Rivers ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi ọ̀kan nínú àwọn ọmọ fìjìláńtẹ́ èyí tí wọ́n pe orúkọ ẹgbẹ́ wọn ní Onega Security and Advisory Committee OSPAC ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rán lọ sí àjọ àrèmábọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ tí ó pe arúkara rẹ̀ ní Eze ó sọ di mímọ̀ wípé àwọn gbọ́ ìró ìbọn ní agbègbè àwọn ni tí àwọn sì yọjú síta wípé kí ní ìṣẹ̀lẹ̀ nínú táwọn ti rí ọmọ ẹgbẹ́ òkùnkùn àti àwọn míì tí wọ́n kó ìbọn tí wọ́n sì ń yìn ní ìyìnkuyìn Eze sọ di mímọ̀ pé òun gbìyànjú láti sọ fún bọ̀dọ̀ òun báyìí ni àwọn ṣe júbẹ̀ ìwòrò ó ní ṣùgbọ́n ìbọn bọ̀ òun ó sì ba bọ̀dọ̀ òun àti àwọn èèyàn méjì míì nínú ètò ti já sí wípé àwọn mẹ́ta làwọn padà ríra àwọn ní ilé ìwòsàn àwọn kò sì mọ ibi tí ẹnìkan tó kù èyí tó jẹ́ bọ̀dọ̀ òun tó wà báyìí àkọsílẹ̀ fi hàn wípé ẹnìkan ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ ǹjẹ́ kí ni ó ṣẹlẹ̀ tí àwọn ẹmẹgbẹ́ òkùnkùn náà tí wọ́n fi dá wàhálà lẹ̀ náà ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mọ́ wọn ní ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Naked ó ní èdè àìyedè pẹ̀lú ẹni tó jẹ́ kánsẹ́lọ̀ kan ní èyí tó ń ṣojú Port Harcourt Ward 17 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chigozie Walker gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní Chigozie Walker yìí ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà fi ẹ̀sùn kàn wípé ó ń tú àṣírí àwọn sí àwọn agbófinró lọ́wọ́ nínú ètò wọ́n ti dáná sun ilé rẹ̀ tí wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ wá ṣe ìkọlù padà sí àwọn ènìyàn alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Grace Enrique Koko ó sọ di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ẹ̀mí ènìyàn kan sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n àwọn tí ń gbìyànjú láti fi orí páńpẹ́ òfin mú ẹni tó wà nídìí ọ̀rọ̀ náà. Ìròyìn ti Yorùbá Nation ṣé wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ta Yorùbá sóko ẹrú aláàdọ́ta ọdún mìíràn ni ẹ gbọ́ àlàyé èyí tí Ọláyọmí Kọ́ìkí tó ṣe gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ agbẹnusọ fún ẹni tó jẹ́ ajìjàǹgbara ọmọ káàárọ̀ òjìrè Sunday Ìgbòho èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláyọmí Kọ́ìkí tó fi sójú ẹ̀rọ ayélujára WhatsApp káàkiri lánàá òde yìí nínú ètí Ọláyọmí Kọ́ìkí ti ń sọ ní àlàyé wípé pẹ̀lú tó wà ní iwájú àwọn báyìí tí àwọn sì ń kà ní inú àjọṣepọ̀ èyí tó wà ní orílẹ̀-èdè tó wà láàrin ìjọba orílẹ̀-èdè UK àti ti Nàìjíríà ní ṣe ló ń fojú hàn wípé wọ́n tún ti bu ọwọ́ lu ìkówapọ̀ míì ètò àmọ̀ sí New Amalgamation tó já sí wípé aláàdọ́ta ọdún mìíràn òní yóò tún ti fi bẹ̀rẹ̀ báyìí Ọláyọmí Kọ́ìkí ó ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ètò ti fi òun náà léde wípé pẹ̀lú gbogbo tí àwọn ń rí báyìí ó ṣeéṣe kọ́mọ̀tì ẹ̀ tí ì sọ fún wa ó ní ṣùgbọ́n ti fojú hàn wípé àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ti ìjọba UK ó ní wọn kò tí ì fẹ́ jẹ́ kó dópin báyìí tí wọ́n sì tún ti bu ọwọ́ lu òmíràn ní orílẹ̀-èdè Nàìjíríà Ọláyọmí Kọ́ìkí wa ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àti wọ̀ ọ́ pẹ̀lú bí àwọn adarí kọ̀ọ̀kan àti àwọn kan nílẹ̀ Yorùbá bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ta ọmọ káàárọ̀ òjìrè sóko ẹrú aláàdọ́ta
ọdún mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí. Ọ̀rọ̀ pọ̀ nínú àlàyé tí Ọláyọmí Kọ́ìkì tó ṣe, èyí tá kò láǹfààní láti fi ṣe àfihàn rẹ̀, a sì tún máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ láìpẹ́. Mo ní wọ́n ti ta ìran Yorùbá padà, wọ́n ti sign agreement, òun là ń kà lọ́wọ́ nísìn, tó pè ní Establishing the Nigerian United Kingdom Strategic Partnership Joint Communication. 50 years have now been put onto us. Tẹ́ bá ń gbọ́ díò yìí tẹ́ ń béèrè pé kí ló ń ṣàlàyé níbí ìbà òyìnbó yìí ti pọ̀ ju tí mò ń ṣàlàyé tó bá yé yín ní pé wọ́n ti sign agreement jàre, yọmí lẹ́nu. Bá gbóyìnbó tí mò ń sọ kí ni kí n ṣe sí yẹn. Wọ́n ti sign agreement tuntun, wọ́n ti tọwọ́ bọ̀, wọ́n ní ká lọ dúró de 2075 ká tó pín nínú Nàìjíríà. Ire o. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, orúkọ mi ò ní yípadà, àyànfẹ́ náà ni. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí. Ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀.